àwọn nǹkan tá a kó wá sáyé tí Ọlọ́run lérò pé tí Ọlọ́run fi ọkàn sí pé à á ṣe bó ṣe yẹ ká ṣe wọ́n. Ọlọ́run fún ẹlòmíràn lówó nítorí ìjọ Ọlọ́run kan ni. Ọlọ́run rán ẹlòmíì wá sí Amẹ́ríkà nítorí ìjọ Ọlọ́run kan. Ọlọ́run mọ̀ọ́mọ̀ ṣe ẹnìkan ní olówó kò yẹ kó jámọ́ kankan, wọn kì í ṣe oore fámìlì wọn. Ó ṣàkíyèsí pé látòrí ònìkan ló ti kọ́ bẹ̀rẹ̀, ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó di tó dà tí wọ́n ti gbàgbé Ọlọ́run, kò sí nǹkan tí wọ́n ṣe nípa ti Ọlọ́run tó dá sí. Àwọn mìíràn nínú àwọn ẹrù wọn tí wọn ó bá níbodè kò ní pé bí wọ́n bá ti ń lọ sílé ìjọsìn tí wọ́n sì mọ̀ pé àwọn làwọn máa dá owó tí pásítọ̀ ó fi ṣe gbogbo ètò tó kù, ọwọ́ òsì ni wọ́n ti fi fowó yẹn lẹ̀. Idea then wípé that's an American way of life. Wọ́n ṣe báyẹ̀ a kò ń ṣẹ̀ṣẹ̀ Nàìjíríà ní wá àní lè tanra wa jẹ. Ó bá fọwájú sí wa kó kátá, tó bá kọ̀yìn sí wa kátá, tó bá ti kà wá nìkan ẹja tèrò ara wa pa. Tá a bá ti dáàrin wọn ẹja ṣe bí Amẹ́ríkà torí pé àtòrí àwa ṣe. Bá a bá ti dáàrin ara wa ẹ jẹ́ kí dádì ó jẹ́ dádì, ìránṣẹ́ Ọlọ́run ẹjẹ́ ó jẹ́ dádì. Ẹ má máa sọ pé ẹjọ́ pastor how are you? Lára lóyìnbó kan bíbá yìí náà la lọ tí wọ́n ti ń bọ pastor lọ́wọ́ pé pastor how are you? Bàbá ò náwó sí ọwọ́ gan ló kọ́ náwó sí bàbá. Ẹ jẹ́ kí ìṣe wa, ìwà wa àti ohun tá a jẹ́ kó máa fàmìyàn fún Ọlọ́run pé ọmọ Ọlọ́run ni wá àti àjòkú ìjọba rẹ̀, ọmọ tó mọ bí ilé bàbá ẹ̀ ti rí tó yẹ kó mọ bó ṣe máa ń bí èèkó ilé bàbá rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ onígbàgbọ́ torí pé a wà l'Amẹ́ríkà yìí àti yí ìgbé ayé wa padà sí nǹkan mi nítorí pé a wà l'Amẹ́ríkà. Kò ní lè dá nǹkan kan ẹni tí kò wúlò fún Ọlọ́run, kò ní lè jẹ́ nǹkan kan ẹni tí ìgbé ayé rẹ̀ ò mọ Ọlọ́run. Bí ọ̀nà ènìyàn bá wo Ọlọ́run, a máa mú kí àwọn ọ̀tá rẹ̀ kó bá rẹ̀ kankan. Tá a bá wo ọ̀pọ̀ ogun tó ń jà wá ènìyàn, inú ìwà wa ó ní àwọn okùn ìtìráyè wọlé. Àfọwọ́fà pọ̀ jù nínú àwọn nǹkan tí à ń kojú, Ọlọ́run yóò sì gbà wá nínú rẹ̀. Kí ni a tún pè ní ẹrù? A ń pè àwọn nǹkan kan ní ẹrù tó tún jẹ́ àwọn ìwà àtọwọ́dá tiwa fúnra wa. Àwa ńlá ìnvẹ́ǹtì àwọn kinní yẹn lọ́wọ́ ara wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nílé ní Nàìjíríà bó bá ti fayé ẹ fún Jésù báyìí nígbà náà àti torí àwọn dọ́kítì ìjọ àwọn kan wọ́n wò fúnra wọn tàbí wọ́n gba ìmísí láti ọ̀dọ̀ Ọlọ́run pé mi ò fẹ́ lo yẹtí, mi ò fẹ́ lo àpọ́n, mi ò sì fẹ́ lo báńgù. Kì í ṣe torí pé bóyá torí pé Bíbélì kan sọ wípé kẹ́nìkan kan máa lò ó yàtọ̀ sígbà táwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n lọ fi dá èrè fúnra wọn. Ẹ jẹ́ ká kọ́là kó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọ́là. Ṣùgbọ́n lábẹ́ àwọn nǹkan wọ̀nyí ní Nàìjíríà nítorí àwọn kan tí wọ́n fi ayé wọn fún Jésù tí wọ́n gba ìmísí pé má lo bá má lo ọgbọ̀n tàbí tí wọ́n kàn fẹ́ràn láti máa lò ó. Àwọn kan ti wá gba abẹ́rẹ́, àwọn náà wá lo yẹ tí wọ́n lo kankan ṣùgbọ́n àjẹ́ ni wọ́n. Wọ́n wò wípé ṣe bí báyìí wọ́n ṣe ń ṣe níjọ wa jẹ́ kájọ bá wọn ṣe bẹ́ẹ̀ láti wọlé sí gbogbo wọn lára bá ṣe máa ṣe nìyẹn. Mo ní àwọn tó jẹ́ upcoming artist ní Nàìjíríà fún máa ń fẹ́ wá bá mi ṣe mọ̀ pé bí ò bá dáa fún yàn náà àwọn èèyàn kiri yàn. Bó bá ti dáa fún yàn dandan nìkan béèrè ẹ̀kọ́ wa ní kíní yìí àwọn báwo lẹ ṣe ń ṣe ẹlòmíì tó tẹ̀ tí ń ṣe ṣáájú ẹ̀gbọ́n á bí ẹlẹ́rìí pé báwo ló ṣe ṣe tiẹ̀. Láàárín àwọn wọ̀nyí mo rí àwọn ènìyàn, mo rí àwọn ọmọ Ọlọ́run tó yẹ kán jẹ́ ọmọ Ọlọ́run àti àjòkú ìjọba rẹ̀, wọn kì í lo yẹtí, wọn fọṣẹ́ sírun wọn rárá, ṣùgbọ́n wọ́n sọ fún mi iye àwọn pásítọ̀ náà ti gbé ṣubú. Bẹ́ẹ̀ ní iwájú ọ̀run àtàyè pàtó ìgbẹ́lẹ̀. Kí ni mo fẹ́ sọ nípa ọ̀rọ̀ yìí? Ó ní wípé ohun tí o lò kọ́ ni ó gbé ọ níjọba ọ̀run. Ohun tó sì lò kọ́ ni ó gbé ọ níjọba ọ̀run. Ṣùgbọ́n ta ni ó nínú rẹ gangan? Lóòótọ́ ni àṣejù kan kò dára. Ṣùgbọ́n ta ni ọ́? Who are you? Ìwọ fún ààrẹ dára rẹ mọ̀ nínú ọkàn rẹ. Tó bá lè ti ń ṣàṣejù ìwọ náà mọ̀ kó ṣàṣejù òun kọ́ ọgbó. Tó bá sì ti kọ́ ọgbó yóò ṣẹ̀jẹ̀. Tó bá sì ti lè ṣẹ̀jẹ̀ bá òdèlé gbòòdì yẹn. Ó fún ọ lórúkọ. Láàárọ̀ yìí, a ṣe ẹnu bó ṣe wà láìpẹ́ yìí. Ṣùgbọ́n gba Jésù sínú ayé rẹ
ọ̀nà kan ló tọ́ka ká sọ́run, ọ̀nà yìí ni Jésù Olúwa. Ọ̀rẹ́ tó bá lè rìn lọ́nà yìí, ó dá mi lójú wàá ṣe rere. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ti wá dàgbò ọ̀rọ̀ lọ sábẹ́ ọ̀rọ̀ wọ̀nyí láti lọ máa pa irọ́ tan ara wọn jẹ. Ọ̀pọ̀lọpọ̀ tún parọ́ tan ara rẹ̀ dànù. Gbogbo àwọn wọ̀nyí ni wọ́n bá ẹrù wọn níbodè. Láàárọ̀ yìí kí ló jẹ́ tani ọ́? Má jẹ́ ká gbàgbé pé ìjọ ọjọ́ kan ń bọ̀, Ifá ó pẹran, ọ̀pọ̀lọ́ ó pẹran, ìyàwó lọ́ta yóò ṣebẹ̀, kò dẹ̀ ní jẹ níbẹ̀, ṣì ní ó máa dùn. A ní bí o bá délé kí o kílé, bí o bá dọ́nà kó kérò ọ̀nà, òdì bẹ́ẹ̀ o ará bí kò dá láríra o àtọ̀run dọ́rùn. Àwọn kan ni ó máa sọ bẹ́ẹ̀ nígbà tí èèyàn bá kú tán. Kì í ṣe gbogbo ènìyàn tá a jọ ń fẹ́ yín síra wa ló fẹ́ràn wa. Kéèyàn mọ́ ti sí kìdí ẹ̀, ẹnikẹ́ni kan gbé aago kó ní ọ̀rọ̀ lábẹ́dẹ́ ni mo fẹ́ sọ fún àwọn gbọ́, ṣó ti kú ni? Wọ́n bá kó ti gbọ́ kó síkì, ẹ ti mọ̀ pé ara àwọn ètò tó ti ṣe kalẹ̀ ni pé kọ́lọ̀ ti ẹ̀ yóò kú. Òkàn gbá tí ẹ̀ ní kò sí tó kò kàn wá láti ilé kan náà kò kàn láìkí ẹ̀. Nígbà tá a bá kú tán, oríṣiríṣi àwọn ènìyàn ló wojú òkú nígbà tó kú bá wà ní òpó sí fún ìwò ìkẹyìn. A máa gbọ́ bàbá ọ̀tá ìmọ̀ ọlọ́run ó bá a. Bẹ́ẹ̀ náà ni wọ́n wojú ẹlòmíì pé ókè lálẹ́ yìí sí nígbà láàárọ̀ yìí sí nígbà táwọn ènìyàn ń ṣe jẹ́ ìṣe agbára ọlọ́run, àpò ọlọ́run, àdúgbọ́lọ́ bàbá ọlọ́ba, àdúgbọ́lọ́ ọlọ́run bàbá ọlọ́ba, àdúgbọ́lọ́ bàbá débì, àdúgbọ́lọ́ ókè. Irú àwọn yẹn nígbà tá a bá dàgbà, tá a bá darúgbó, tí àwọn bàbá yìí bá dàgbà tán darúgbó tán dògbó tán fọ́ páwó tán fìrìgì jòbì tán, ẹ jọ̀ọ́ iye èèyàn wo ohun ènìyàn sì ré ohun ọlọ́run. Iye èèyàn mélòó lẹ fẹ́ kí àwọn ènìyàn sọ nínú àwọn tí wọ́n ti fi àdúrà gbà á lè. Bákan náà ni àwọn nǹkan tó ń ṣe yẹn tó lérò pé àwọn kan láìkí ẹ bẹ́ẹ̀ wọn ò sọ nǹkan kan sí, bọ̀ wọ́n rí nìyà they don't say anything. Ó yìí sọ wọ́n kékeré tí wọ́n kọ́ àwọn fakunlé mú táwọn fi tíṣù kó ọgbọ́n náà. Àwọn kan wà fẹ́ pé wọn ò lè ẹ́ bàbá ẹ̀ sọ gbọ́rọ̀ láyé yìí, kì í ṣe kí wọ́n fi ṣèkà fún ẹ, wọ́n kàn wọ́n pé as old as you are kò má lè mọ right from wrong. This is too bad. Má lè fi ẹ́ lẹ̀. Ìwọ fún ara rẹ ni kó mú ayé ara rẹ pé ìjọ kan màá dàgbà màá kú, kú kéke, ẹ̀ tí sọ̀rọ̀ yìí náà ò fẹ́ kú kéke, ọmọ orí mélòó á nìyẹn. Ṣùgbọ́n ìgbà tá a bá kú yìí, tá a bá dàgbà, tá a bá darúgbó, tá a fọ́ pàwọ́, tá a fèrè tóbi, ipò la ti fẹ́ bá ẹrù wa, irú ẹrù wo kankan la fẹ́ gbé. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ní ẹ̀bùn ẹgbẹ́ akọrin, wọn ò lè lọ ṣọ́ọ̀ṣì. Àwọn kan wọ́n ti fi iṣẹ́ Amẹ́ríkà yìí wọ́n lè fi gba ẹ̀mí ayé ara wọn dànù. Wọn kì í wáyè fọlọ́run, ẹ̀gbọ́n ò lè wáyè fọlọ́run. Wọ́n wá ń pìtàn ọ̀rọ̀ burúkú pé na Amẹ́ríkà ìsìnkú òṣè òjẹ́ irú statement burúkú wo nìyẹn lẹ́nu onígbàgbọ́. Ó dẹ̀ fẹ́ lọ ṣọ́ọ̀ṣì, ó fẹ́ gbàwẹ̀ pápó tó gba físà Amẹ́ríkà yìí. Ó gba físà Amẹ́ríkà, ó wọ̀lú ìtọ́ba ẹ̀, ó ní yé Ọlọ́run ní kọ́ wọ́n pariwo ní point of entry, wọ́n bá gbé padà lé. Yé ilẹ̀ nìkan pariwo point of entry, gbogbo kan ló ti ta, àwọn fámìlì ẹ̀ ta nǹkan, ń bára tíkẹ́ẹ̀tì. Ń bò jájà ní físà àgbà tó ti ń tra ìdí ọdún 9 ló bá wọlé. Kí ni wọ́n tó báyìí lórí èkó? Ó ní kékeré ní àwọn èkó tá a jọ wọ plane. Èbó ló tọ̀ lọ, èbó ní kàfíù wa. Èbó rẹ̀ Sámẹ́ríkà tí mo bá yín sọ̀rọ̀. Ó kàn pariwo ni. Làwọn èbó ní eléyìí ó lè dúró lu wèrè lọ́wọ́ mi. Wọ́n dẹ̀ tún gbé bẹ́ẹ̀. Wọ́n ti ta tán. Wọ́n bá rọ̀ padà lé. Amẹ́ríkà ọ̀hún làwọn kan wá dé tán yìí. Lábàdàn àti di olùṣọ́àgùntàn pásítọ̀ wa. Àwa ni prọfẹ̀tì wọn gan. Àwa la máa sọ what is right. Àwa la máa bínú pé Sunday kan wọn mínísítà dáadáa sọ àníwá. Àwa la máa sọ wọ́n ṣe máa ṣe fún wọn, táwọn ẹ̀dẹ̀ táwọn ẹ̀dẹ̀ sọ wọ́n ṣe máa ṣe fún wọn. Tábà ti ṣojú báyìí, wọ́n ti rí pé àbẹ̀wá church mọ́, so wọ́n láti adapt sí nǹkan tá a fẹ́. L'Amẹ́ríkà tá a gbà àwẹ̀ gbàdúrà ká tó rí bẹ̀ wò. Kí ni àwọn ẹrù tó fẹ́ bá níbodè? Amẹ́ríkà tẹ́lẹ̀ kan wọ̀, ó wọnú pléènì pẹ̀lú bàtà ẹsẹ̀ méjì. Opportunity tí wọ́n rí lẹ́yìn ẹni tí mo ń sọ̀rọ̀ yìí kò rí o. Ó gẹ̀dà rí opportunity níbẹ̀rẹ̀, ó dàárín, ó gé dànù. Bó ṣe gé dànù rẹ̀, ọwọ́ ọkọ̀
gbogbo nǹkan náà ní ọ̀tà ẹ̀mọ̀kẹ́ máa ń ta nǹkan torí ìlú Èkó ní Nàìjíríà wọ́n ta nǹkan wọ́n ta ó fẹ́ ta fún orí bẹ́ẹ̀ bí ilé àbàbà yẹn ó dẹ̀ la tíkẹ́ẹ̀tì ó dẹ̀ ń bọ̀ l'Amẹ́ríkà àtúndẹ̀ fẹ́ sọ̀kalẹ̀ ní ilé ó dẹ̀ discover pé bàtà ẹsẹ̀ kan sọ bàtà tó sì wọ̀ yẹn bàtà yẹn ó sún òṣó débi pé kì í ṣe bàtà téèyàn kàn lè wọ̀ kán máa fi téèyàn lè fi style ìfẹsẹ̀ kan rìn tí wọ́n ní gẹ́ẹ̀tì. bàbá àwọn yẹn wọ́n bẹ̀rẹ̀ sí wo pé kí ni tó mú ọ lómi lẹ́ bàtà ẹsẹ̀ kan lọ wà láti Nàìjíríà wọ bí wọ́n tún wọ́n bọ̀ passport yẹn wọ́n ní pé first time tí ó wà rí à wòlé lé yóò lé bí wọ́n ṣe dá padà sílé nìyẹn nígbà tó dá padà sí Nàìjíríà òtítọ́ story màlélẹ́ yìí nígbà tó máa dá padà sí Nàìjíríà ó fi ronú òdòríkodò ẹkún ìbáyín kékeré òṣè burúkú ó fi padà wọlé bó ti wọlé báyìí bó ti wà ní ọ̀dẹ̀ ó kí ya bàbá ẹ̀ ó kí gbogbo àwọn ènìyàn bóyá bọ́lá ń ṣe kọ́ ni ẹ̀bọ́n lọ́wọ́ fẹ́ kó wá sí Amẹ́ríkà ni tó bóyá torí ẹ̀ ló jẹ́ kí nǹkan bá ìṣẹ̀lẹ̀ sí òun kàn owó bàtà ẹsẹ̀ òun lè rẹ́sẹ̀ kan àtọ́lẹ̀ bí tó ní kó ń bẹ̀rẹ̀ sí ní yípo pé àbàtà ẹsẹ̀ padà wọ́n dẹ̀ discover bàtà wọn fi gbàgbé lọ́wọ́ ṣe everything wọn láti dáhùn padà so wẹ́ lọ́lọ́run bá sọ pé ọlọ́run aka Amẹ́ríkà mọ́ òun wá padà wá bó dẹ̀ ṣe máa dẹ́kùnlé lẹ́gbẹ̀ẹ́ kòkò ìyá bàbá ó dẹ̀ bàbá tẹ̀sẹ̀. tó bá ti dẹ́gbẹ́rú ẹ̀ ló ti ṣẹlẹ̀ sí ọ̀tá wa ní àní ní Amẹ́ríkà káwá ṣàkọ sí pásítọ̀ mọ́ àní ní Amẹ́ríkà káwá gbàgbé Ọlọ́run mọ́. níbi olùmọ̀sán lẹ́ẹ̀kan níbí ni wọ́n ti ń fi $100 tó sọ pé àwọn fi ń ṣọpẹ́ $1,000 ó bẹ̀rẹ̀ láti rẹ̀ tí n bá pé 50,000 Nàìjíríà tí ẹ̀mí Ọlọ́run bá sọ pé kí n pe owó Nàìjíríà tí n bá pé 50,000 wọ́n á lọ jáde bí ẹni pé wọ́n fẹ́ lọ kó níbi ẹ̀gbẹ́ sí àwọn bí ẹni pé oníkálukú bá ti jókòó wọn máa bọ́wọ́ níbẹ̀ kò sí nǹkan tó ní pé kí ìwọ náà má di ní ńlá nígbà tá a máa fẹ́ ṣe irú program yìí tẹ́lẹ̀ kan máa sọ pé ókè mo gbé gbogbo program tí mo lọ l'Amẹ́ríkà tí mo torí ẹ̀ wá gangan pẹ̀lú tàn bàbá yìí program yẹn one single head ló máa ń gbé from one state to another wọ́n ṣe gbé kiri nìyẹn èèyàn kan ló gbé ti North Carolina èèyàn kan ló gbé ti Houston wọ́n ṣe gbé nìyẹn family kan ló máa gbé bàbá yẹn ló ṣe máa káwọ́ sẹ́yìn ẹ jáde lórí ẹsẹ̀ wa. téèyàn bá ti wúlò fún ògo Ọlọ́run kò sí àyè fún onítọ̀hún yẹn láti bá ẹrù kẹrù níbodè bí ìwà ènìyàn bá ti dára téèyàn náà wọnú ayé ara tó search through torí pé àwọn nǹkan tó kù mí kù ní Olúwa bá mi jà dànù tí wọn náà fi sínú practice because kíní kan ní Ọlọ́run ò ní o gbogbo nǹkan ló ní o ṣùgbọ́n kíní kan Ọlọ́run ò ní nǹkan tí ò ní o ní láti gbàkóso ọkàn ẹ kò lè ṣe òun ló ní ọkàn ẹ òun ló dà síbẹ̀ òun ló ní ẹ̀mí ẹ ṣùgbọ́n Ọlọ́run ò lè determine fún ẹ the determination of your heart is what God doesn't have kò ní ìwọ fún ara ẹ ló máa determine èmi tọ́pẹ́ o báyìí ni mo ṣe fẹ́ ṣe mo gbọ́dọ̀ wúlò fún ògo Ọlọ́run ìgbé ayé mi gbọ́dọ̀ wù Ọlọ́run mo gbọ́dọ̀ dára ní ọ̀nà kan náà ẹ̀yẹ fún gbogbo ìtókù lẹ̀ àṣìṣe akúndórógbò yẹn ẹ̀yọ gbogbo yẹn dànù tí gbogbo àwọn nǹkan yìí bá ti wà Ọlọ́run ẹ̀yọ gbogbo àṣekúndórógbò iṣẹ́ ẹ̀yọ wọn dànù. láàárọ̀ yìí ẹ̀dá sọ fún Ọlọ́run àkọ́kọ́ àdúrà ni pé torí mẹ́tẹ̀ẹ̀ta la máa gbàgbọ́ lẹ́ẹ̀kan náà kò sáàyè mọ́.